torí ilé ìwé náà ti dé tipẹ́ láti 1980. Ọ̀la àwọn tó ní ilé ìwé yìí gbogbo àwa tí a jẹ́ ẹlẹ́sìn àbáláyé tá a wà nílùú Ọ̀la lápapọ̀. Àkọ́kọ́ tí ó ń jẹ ilé ìwé yìí níyà olùkọ́. Ìjọ Adimula lápapọ̀ number 1 to 2 ní Ìlú Ọ̀la àwọn ni wọ́n dá ilé ìwé sílẹ̀ tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe. Orúkọ mi ni Mrs. Okelọ́lá tó jẹ́ ọ̀gá iléèwé Adimula Primary School Ọ̀la. A ti rí àwọn ìgbìmọ̀ kan nínú ìlú yìí tó jẹ́ oníṣẹ̀ṣe tí wọ́n ti ṣe bọ́ọ̀ fún wa. Ọmọ ìṣẹ̀ṣe lèmi ń ṣe nípa ìgbàgbọ́ nínú Ifá mi, ṣe bí bàbá mi lónílẹ̀ o, kémi rìn kémi yan fàlàlà. Ọmọ ìṣẹ̀ṣe lèmi ń ṣe Ifá lónílẹ̀, nípa ìgbàgbọ́ nínú Ifá mi, ṣe bí bàbá mi lónílẹ̀. Ìṣẹ̀ṣe lèmi ń ṣe Ifá la fi tẹ̀lé àdó, nípa ìgbàgbọ́ nínú Ifá la fi tẹ̀ lóṣogbo, ṣe bí bàbá mi lónílẹ̀. La fi tẹ̀ gbogbo àgbàlá ayé pátápátá. Ọ̀rọ̀ òtítọ́ ni Ifá sọ fún wa lórí ilẹ̀ ayé, ọ̀nà òtítọ́ ni Ifá mú wa rìn nínú ẹ̀sìn wa. Bẹ́nìyàn bá sọ pé irọ́ ni gbìyànjú rẹ̀ kọ́fà, ọ̀jẹ̀ mọ́ sọ pé kúrọ́ ni òtítọ́ lọ̀rọ̀ yẹn. Ìgbà pípẹ́ ni Ifá ti ń sọ̀rọ̀ tó sì ń ṣẹ. Ifá ni ó gbáyé no doubting, àkókò rẹ̀ ó ti dé. Mímọ́ mímọ́ aláṣọ àlà tó tó ọ̀rọ̀ rẹ̀, ààbò tó dájú ń bẹ fẹ́lẹ́dà rẹ̀ bó bá lè tẹ̀lé. Ọlọ́run ló lè ṣe, ènìyàn kọ́ ò àdéhùn òfò ni. Tipẹ́tipẹ́ ni Ifá ti ń sọ̀rọ̀ tó sì ń ṣẹ. Tó ní wá lára Ògún ló gbèjà wa. Àwọn tó ní mi lára Èdù ni wọ́n lára o, àwọn tó ní mi lára Èdù ni wọ́n lára o. Ìwọ̀sí inú rẹ̀ bá dùn kó pàtẹ́wọ́. Ìwọ̀sí inú rẹ̀ bá dùn kó pàtẹ́wọ́. Ìwọ tàdùn tí wọ́n sì fẹ́ jẹ́rìí rẹ̀, ìwọ tí inú rẹ̀ bá dùn kó pàtẹ́wọ́. Àtẹ́wọ́ tẹ̀ pa yẹn kò rinlẹ̀ tó. Ìwọ tí inú rẹ̀ bá dùn kó fò sókè. Màmá ló gbéra. Mi ò tí ẹni tó bá fò jù ọlẹ́bùn tí mo máa fún o. Ìwọ tí inú rẹ̀ bá dùn kó fò sókè. Ìwọ tí inú rẹ̀ bá dùn tí wọ́n sì fẹ́ jẹ́rìí rẹ̀, ìwọ tí inú rẹ̀ bá dùn kó fò sókè. Ó yá gbogbo ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fúnra wa. A kí Olódùmarè ọba àkọ́kọ́, a kí gba arúnmalẹ̀ ojú kọ̀tún, irúnmalẹ̀ gba oṣù kòsì. A sì kí ẹ̀yin bàbá wa, a kí ẹ̀yin ìyá wa tí ẹ wà lórí ìjókòó. Èyí tá à ń ṣe yìí Olódùmarè kò ní jẹ́ kó bu wá lọ́wọ́. Ìgbìyànjú lẹ́yìn bàbá lẹ fi gbé ní àjò débi tó dé, torí pé bí wọ́n bá ń sọ nínú ìṣẹ̀ṣe níbi tá a bẹ́sìn délé ní kí wọ́n bá ń sọ pé ó yẹ kí ìṣẹ̀ṣe o, ó yẹ kí wọ́n nílé ẹ̀kọ́, ilé ìwé gẹ́gẹ́ bí ìgbàlódé tó jẹ́ pé tí wọ́n bá ń ṣe eléyìí ó máa mú ìtẹ̀síwájú ìdàgbàsókè bá ẹ̀sìn wa. A rí i pé èrò tí wọ́n ń sọ lákòókò ẹ̀yin bàbá wa ti rò tipẹ́tipẹ́ ńlẹ́ fi gbìyànjú gbogbo eléyìí. Bí a bá ní ká sí ọdún àtìgbà tí wọ́n ti gbé ilé ìwé ìkalẹ̀ yóò ti tó ọdún mélòó náà yìí bàbá? 1980. Tani ti bí? Tani ti bí náà ọmọ tí ń bẹ́lẹ̀ ẹ̀kọ́ yìí nígbà náà? 1980. Ẹ wà tìgbà tẹ́yìn bàbá ẹ̀yin ìyá tẹ́ ẹ ti gbìyànjú eléyìí tí ẹ ti fi ilé ẹ̀kọ́ yìí tí ẹ ti fi lélẹ̀. Mo ṣe níwèé pé lágbára lọ́wọ́ Olódùmarè iṣẹ́ tẹ́ ẹ ṣe ni kò ní tójú yín bàjẹ́. Nígbà tẹ́ ẹ bá tún sí láyé mọ́, irúnmalẹ̀ yóò tún jẹ́ kí dàgbàsókè yóò jẹ́ kó máa dé bá ilé ẹ̀kọ́ náà. A kí àwọn ọ̀gá ilé ẹ̀kọ́ yìí torí pé bíbá àṣẹ ọ̀bá ṣe kí ni bá àlá ọ̀la. Ìgbìyànjú ẹ̀yin bàbá wa òun náà ni àwọn tí wọ́n jẹ́ ọ̀gá ilé ìwé tí wọ́n ń gùn lé tí wọ́n fi ń kọ́ àwọn ọmọ wa ní bó ti tọ́ àti bí ó ti yẹ. Mo sì nígbàgbọ́ pé ṣé nínú ilé ẹ̀kọ́ yìí ṣe bá ń ká àwọn ọmọ nífá
ṣé bẹ́ẹ̀ à ń kọ́ wọn nífá wọ́n ń kẹ́kọ̀ọ́ ifá ọmọ iléèwé ẹlẹ́kọ̀ọ́ karùn-ún kọ́ ọmọ iléèwé ẹlẹ́kọ̀ọ́ karùn-ún kan mo fẹ́ kó jáde síbí. ìwọ ọmọ tó wà ní pẹ́ẹ́nì 5. ìwọ tó wà ní pẹ́ẹ́nì 5 mo fẹ́ kó jáde. tọ́lẹ́kọ̀ọ́ fá tó bá dára rẹ̀ lójú tó mọ̀ pé ifá tí wọ́n ń kọ́ yín o ọgbọ̀n o tó wà ní primary 5 tó mọ̀ pé ifá tí wọ́n ń kọ́ yín ọmọ ṣé inú àbí kí lórúkọ rẹ? Ifágbèmí kí ni? Ọ̀jẹ̀dìrán Ifágbèmí. Níbo lọ kọ́ fàyèdé? Ọ̀bàrà méjì. Ẹ bá ní fún láti ọwọ́ lẹ́ẹ̀kejì. Kí ó dùn fún àkàn fún wa. Tẹ̀ǹtẹ̀ làwo tẹ̀ǹtẹ̀. Tẹ̀ǹtẹ̀ làwo tẹ̀ǹtẹ̀. Kàkàkà wọ́ tẹ́. Awo a máa rà pa òkun. Awo a sì mọ́ rí là méjì nítòsà. Awo agbẹ́gbẹ́ okùn, awo agbẹ́gbẹ́ ẹdẹ. Awo agbẹ́gbẹ́ lọ́gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ aṣọ ràdà. Ifá òjé ń tẹ́. Móró òrekú. Ẹ̀wà òjé ń tẹ́. Móró òrábìlà. Wọ́n ní fáwọn nìjẹ́ àtẹ́ o. Sọ́gbà ẹ bá ní sọ pé atọ́pọ̀ láwọn ọmọ yìí oyin. Atọ́pọ̀ láwọn ọmọ yìí oyin. Ẹgbẹ́fá pé atọ́pọ̀ láwọn ọmọ yìí oyin. Atọ́pọ̀ láwọn ọmọ yìí oyin. Afakàràjẹ̀kọ́ ọmọ yìí ọbẹ̀. Afakàràjẹ̀kọ́ ọmọ yìí ọbẹ̀. Agbéléjẹ mọ́mọ́sẹ́. Agbéléjẹ mọ́mọ́sẹ́. Ọmọ yìí ogun tí ń lọ. Ọmọ yìí ogun tí ń lọ. Èṣù ọ̀dà lọ́jẹ́ póté. Èṣù ọ̀dà lọ́jẹ́ póté. Ìlọ́sàdídọ̀pọ̀. Ìlọ́sàdídọ̀pọ̀. Adífá fún oníyè inú. Adífá fún oníyè inú. Tí sọmọ bíbí inú agbọ́nirègbò. Ifá ni wọ́n níye inú. Nínú agbọ́nlagbọ́n tí gbọ́n wá sílé ayé. Ifá níye tèmi ọmọ ń sọ. Àsọ̀kàn sọ́kàn. Bá a bá bẹ́ta lórí aṣọ mi. Bá a bá bẹ́ gẹ́dẹ́ lórí aṣọ mi. Bí láǹkọ̀sí bá kọlà lẹ́yìn. Adénú ọmọ rẹ̀. Ọ̀bàrà ni kò sí. Ifá mọ̀mọ́ kọ́ mi ní ètè mi lọ. Mo ṣe ní wùrẹ́ pé ní agbára lọ́wọ́ Olódùmarè kò ní kó yẹ nìkan kan wá lọ. Èyí tí àwọn bàbá wa tí wọ́n ń tẹ̀ sí mi nígbà tí mo fẹ́ dìde pé ntí irúnmọlẹ̀ tí tó bá fún wa ní kápá láti jẹ́ kí a ṣe ó tọ́ kí wọ́n sọ bẹ́ẹ̀. Fi ṣe ìrànlọ́wọ́ lórí ìrìn àjò àwọn ọmọ tó kù díẹ̀ káàtó ẹni pé alóore ọ̀fẹ́ láti wá síbi lénìí màá support ilé ìwé ìdí support wọn. Ẹ bá a tó ní àgbọ̀wọ́ ẹ̀làbọ́lẹ̀. ẹ̀tọ́ yìí kọ́ sísọ ogbó. Ẹ bá wọn ní àtẹ̀wọ́. Orúkọ mi ní Ọ̀jẹ̀dìrán Akíntúndé Àgbọ̀ngbàwo ti ìlú Ọ̀là ní Ọ̀ṣun State Èjìgbò local government. Ohun tí à ń ṣe lónìí ni àjọyọ̀ oníléjilé fún àwọn skul wa Adimula primary school ti ìlú Ọ̀là tí ó jẹ́ ti oníṣẹ̀ṣe Ọ̀là parapọ̀. Ìmọ̀ràn mi fún àwọn ìjọba ni pé skul Adimula primary school à ń fẹ́ràn lọ́wọ́ ìjọba nítorí pé à ń gbìyànjú ní àwọn oníṣẹ̀ṣe ṣùgbọ́n àti rí ìrànlọ́wọ́ ìjọba lọ títí. Kódà nínú tá à ń tún béèrè fún à ń béèrè fún secondary school iléèwé gíga lọ́wọ́ ìjọba torí iléèwé náà ti dé tipẹ́ láti 1980 iléèwé ti dé ṣùgbọ́n àti ní iléèwé gíga àwa ń bẹ ìjọba kí wọ́n ràn wá lọ́wọ́ nítorí pé àwa náà ti pọ̀ à ń béèrè fún secondary school kí ìjọba ràn wá lọ́wọ́. Ìmọ̀ràn mi sí gbogbo àwọn ọmọ ìlú Ọ̀là tó ń bẹ ní òkè àwọn tó ń bẹ lábíjan àwọn tó ń bẹ nílùú òyìnbó àtàwọn tó ń bẹ lórílẹ̀-èdè mìíràn káàkiri ni pé kí wọ́n máa wá sílé láti wá gbé ìtọ́jẹ́ bíi ìṣẹ̀ṣe lárugẹ kí wọ́n sì wá sílé kí wọ́n wá ràn wá lọ́wọ́ nípa iléèwé yìí kí iléèwé yìí tó máa tẹ̀síwájú kí Elédùmarè kó jẹ́ kí ẹnìkọ̀ọ̀kan wa ká máa tẹ̀síwájú kí wọ́n má sọ ilé nù kí wọ́n á máa ṣe gbogbo tó yẹ kí wọ́n ṣe fún wa ní ìlú Ọ̀là àti níléèwé Adimula primary school. A ní oríṣiríṣi nǹkan tí a nídìí níléèwé yìí a fẹ́ ìwé a fẹ́ library a fẹ́ nǹkan ìgbàlódé tó lè máa ráwọn ọmọ yìí ní ọwọ́ kí gbogbo wọn kí wọ́n ràn wá lọ́wọ́ kí Olódùmarè kó jẹ́ á ní àṣeyọrí. Mo ṣàdúrà fún àwọn tó jẹ́ àwọn tíṣà tó ń kọ́ àwọn ọmọ yìí tí òjò iléèwé yìí ó bàjẹ́. Mo tún ṣàdúrà fún gbogbo àwọn ìgbìmọ̀ iléèwé yìí. Mo tún wá ṣàdúrà fún gbogbo àwọn tó wá síbí lónìí. Mo wá ṣàdúrà fún gbogbo àwọn ìṣẹ̀ṣe lápapọ̀. Mo tún wá ṣàdúrà fún ìjọba
ìjọba náà ò ní bàjẹ́ àtàwọn tó ń bẹ nílé àtàwọn tí ń bẹ lóko mo ṣàdúrà fún gbogbo wọn kí Elédùmarè kó já mọ́ ní tẹ̀síwájú kágbéga kó dé bá iṣẹ́ ẹnì kọ̀ọ̀kan wa torí Ifá ní ọlá bó wà òbò wà bó wà wọ́n ní Ifá dáṣọ rómi Ọ̀rúnmìlà dáṣọ bòmí Ifá lẹ́yìn tó bá wá epo tó bá wáyọ̀ ó ti gbèrò jọ ọbẹ̀ ọlọ́gẹ̀ tá a bá ti dẹ̀ arọ ọgbọ́n tún lé mọ́ ìran ọ̀gẹ̀dẹ̀ sopọ̀ àti dẹ̀ arọ nílé ẹnì kọ̀ọ̀kan wa mo ṣàdúrà fún gbogbo Elédùmarè kó jẹ́ kí àdúrà wọ́n gbà mo ṣàdúrà fún Adéfá Ìwàlẹ̀sìn pé nǹkan rẹ̀ Elédùmarè kò ń jẹ́ kó bàjẹ́ àgbéga bí ṣe ń lọ lọ́tún tí ń bọ̀ lọ́sì Elédùmarè kò ń jẹ́ kó farapa bó ṣàdúrà fún pa yóò ní ká ọwọ́ tó ní tẹ̀ yóò sì mọ ní àgbéga síwájú sí kí àdúrà wọ́n gbà. Orúkọ mi ni Ọ̀jẹ̀níran Akíntúndé Àgbọ̀ngbàwo ti ìlú Ọ̀là àpèsè ọba Tolúwàrí. Chief Ọ̀jẹ̀gboyè Akínṣọlá alágbà àti ilẹ̀ Ọ̀là Ọ̀ṣun State Èjìgbò Local Government kọ́ ilé ìwé tí a wà ń bẹ̀ ní Adimula Primary School Ọ̀là. Àwọn tó ní ilé ìwé yìí gbogbo àwa tí a jẹ́ ẹlẹ́sìn àbáláyé tá a wà nílùú Ọ̀là lápapọ̀. Àkọ́kọ́ tí ó ń jẹ ilé ìwé yìí níyà olùkọ́ oúnjẹ wa ń yà lọ́wọ́lọ́wọ́ torí pé àwọn òbí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ gba àwọn PTA teacher ní ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n kún àwọ̀ àwọn tí ó wà níbẹ̀ láti lè rí i pé wọ́n ń kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ tó yege. A lè sọ pé àjàǹfààní torí wọ́n ti kọ́ building kan fún wa nísàlẹ̀ ń bí báyìí tí ìjọba náà ló dẹ̀ kọ́ so látọwọ́ ìjọba náà nìyẹn. Fẹ́ lérí ọ̀rọ̀ iléèwé yìí ní ìdàgbàsókè primary la ní yìí à ń béèrè secondary tí ó jẹ́ ti àjọ ẹlẹ́sìn ìbílẹ̀ parapọ̀. Ìmọ̀ràn mi fún àwọn ọmọ ìlú Ọ̀là tó wà nídàálẹ̀ ni pé kán ràn wá lọ́wọ́. Àwọn míì wà tó súnmọ́ ìjọba láti bájọba sọ̀rọ̀ ká bá ní gbìyànjú lérí rẹ̀ kí ìtẹ̀síwájú kó lè máa bá ìlú Ọ̀là lápapọ̀ torí pé bá a bá perí ajá a perí ìkòkò tá a bá fi ṣe é. Ìlú Ọ̀là náà ni a wà é bí kò sí nǹkan kan tó lè máa dá nínú ìlú tí ò ní kan orúkọ ìlú so Olódùmarè yóò jẹ́ kí ilé ìwé yìí kó máa tẹ̀síwájú. Àdúrà mi sí gbogbo àwọn tí ó wá sí ilé ìwé yìí lénìí ni pé ojú tẹ́nìkọ̀ọ̀kan wọn tó mú wá láti wá fi wòran Olódùmarè kò ní jẹ́ kí ojú náà fọ́. Ààyè tẹ́nìkọ̀ọ̀kan wọn fi sílẹ̀ láti wá láti wo nǹkan tí àwọn ọmọ yìí ń ṣe Olódùmarè yóò bù dí ààyè náà. Ẹnìkọ̀ọ̀kan tó kọwọ́ bàpò tó mú owó láti fún ilé ìwé yìí láti fi ta wọ́n lọ́rẹ Olódùmarè yóò ṣe àpọ̀sán síbẹ̀ àánú Ọlọ́run yóò dẹ̀ máa bá wọn gbé. Ní gbogbo ìgbà tí nǹkan yìí tó bá ń ṣẹlẹ̀ nínú ilé ìwé yìí a máa rọ́wọ́ kíbàkù a dẹ̀ máa rọ́wọ́ yọ. Ilé-iṣẹ́ Adéfá tẹlifíṣàn so ilé-iṣẹ́ náà kò ní jóná o láṣẹ Èdùmàrè òkè òkè wọ́n ní lẹ́mọ́ ń ru sí òkè òkè lọ́lá rẹ̀ yóò máa lọ. Ìtẹ̀síwájú à ń béèrè rẹ̀ fún wọn ọmọ ìlú Ọ̀là rere ni wọ́n láṣẹ Olódùmarè. Ìtẹ̀síwájú yóò sì máa lọ síwájú torí ẹni tó bá ń rí rere tó ń ṣe tínú rẹ̀ ń dùn sí tó dáa Olódùmarè ọba yóò dùn òun náà nínú. Gbogbo ohun tó ti ní àti tí ń mí àtèyí tí ò mí Olódùmarè kò ní fi ọwọ́ bàjẹ́ kàn. Ìgbéga ni ó máa jẹ́ ti Chief Olóyè Ọ̀jẹ̀gboyè Akínṣọlá alágbà àti ilẹ̀ Ọ̀là. Orúkọ mi ni Olóyè Ọlápàdé Wíndáré àrẹ̀mọ́lé ti Ọ̀bátẹ̀dó ní ìlú Ọ̀là nípínlẹ̀ Ọ̀ṣun. Ohun tá à ń ṣe ní iléèwé ti Adimula Primary School Òkè Ọlá Ọ̀là lónìí òun ni eré onílé-jilé èyí tí máa wáyé ní ọdọọdún. Ìjọ Adimula lápapọ̀ number 1 to 2 ní ìlú Ọ̀là àwọn ni wọ́n dá iléèwé sílẹ̀ tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe parapọ̀. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kò fi gbogbo ara gbàgbé iléèwé yìí láti ṣèwọ̀nba tí Ọlọ́run bá ní kí wọ́n ó ṣe. Bọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló kù tó yẹ kí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ó ṣe sí iléèwé yìí ṣùgbọ́n tí ò tí ì ṣe é ṣe. Pàápàá jùlọ níléèwé yìí kò sí olùkọ́ níléèwé tá a wà ń bẹ̀ yìí nítorí wípé olùkọ́ méjì péré ló jẹ́ tìjọba headmistress ló sì kejì ẹ̀ nítorí náà kò sí olùkọ́ níléèwé yìí. Eléyẹn èkínní nìyẹn. Èkejì ni wípé iléèwé tá a wà ń bẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló yẹ kí gọ́ọ̀mẹ̀ntì ó ti ṣe sí iléèwé ṣùgbọ́n tó dàbí ẹni pé wọn ò fi gbogbo ara
kọbi ara sí. Ìdí ni wípé ọgbà iléèwé yìí iléèwé náà ní ń gbìyànjú láti rí pé à ń kọ́fà iléèwé nítorí pé ọ̀nà wà nínú iléèwé táwọn èèyàn ń gbà kọjá tó dẹ̀ jẹ́ pé gbogbo àwọn nǹkan la ti ṣe síbẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn fi bẹ́ẹ̀ ṣe kinní yìí. So nítorí náà a ti wá ṣe ọgbà tó a fi nẹ́ẹ̀tì ṣe díẹ̀ ṣùgbọ́n tó kù níbẹ̀ tí a ti ṣe láṣeyọrí. So eléyìí dàbí ẹni pé ó yẹ kí a sì ti kọ̀wé síjọba. Àwọn buildings kan wà tó jẹ́ pé kò sí páànù lórí ẹ̀ tá a sì ti kọ̀wé síjọba. Ìwé àti gbogbo àwọn nǹkan yẹn ó wà lọ́dọ̀ wọn. To now àti rí nǹkan kan ṣe sí i. Nítorí náà ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló kù tó yẹ kíjọba bá wa gbọ́wọ́ sí nínú iléèwé yìí. Gbogbo ohun tí olúkúlùkù ń ṣe ń bíbáyìí àṣegbà ni kọ́lọ́run ó jẹ́ kó jẹ́. Àwọn ọmọ tó ń ṣeré onílé-jilé lónìí kọ́lọ́run jẹ́ kí wọ́n rí tiwọn ṣe o. Káwọn ọmọ náà dàgbà kí wọ́n tẹ̀síwájú látàrí dáadáa. Ilé ìwé gíga kọ́lọ́run ó pèsè ẹ̀ fún. Orúkọ mi ni Ọlápàdé Wíndàre àrẹ̀mọ́lé ti Ọ̀bátẹ̀dó ní ìlú Ọba. Orúkọ mi ni Mrs. Okelola tó jẹ́ ọ̀gá iléèwé Adimula Primary School Ọ̀là. À ń ṣe àjọ̀dún Inter-Sport tó jẹ́ 39th Inter-Sport competition. Òun là ń ṣe lẹ́nu. Ohun tá à ń fẹ́ náà ni olùkọ́ ò tó nǹkan níléèwé. Ó mú kí àwọn ọmọ máa dínkù níléèwé. A sì fẹ́ kí wọ́n bá wa tún tọ́lẹ̀tì ṣe. Tọ́lẹ̀tì wa ò dáa tó. A ti rí àwọn ìgbìmọ̀ kan nínú ìlú yìí tó jẹ́ oníṣẹ̀ṣe tí wọ́n ti ṣe bọ́ọ̀ fún wa. So a nílò iléèwé kíláàsì míì. Àwọn completed building kan wà tá à ń fẹ́ kán bá wa parí. Then tá a bá ti ní olùkọ́ tó péye dáadáa, a rí i pé ẹ̀kọ́ kíkọ́ yóò máa lọ tààrà. Àwọn ọmọ ó sì máa wá. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti lọ sí private school torí pé a ní olùkọ́ tó péye. So a fẹ́ kí wọ́n ràn wá lọ́wọ́ nípa olùkọ́. Ọlọ́run yóò dẹ̀ ràn wọ́n lọ́wọ́. Àǹfààní tó pọ̀ láti rí. Wọ́n fún wa níwèé. Ìwé kíkà ó surplus nílé ìwé. A sì rí ìbẹ̀wò. Wọ́n fún wa ní goro omi láfi máa pọnmi fún àwọn ọmọ. So a dẹ̀ máa lọ sí competition lẹ́ẹ̀kọ̀ọ̀kan. So ìjọba ń ṣe ribiribi fún wa ṣùgbọ́n kò tí ì tó náà ni. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tá a fìwé pè tí wọ́n wá. Wọ́n jẹ́ wa, wọ́n sì ṣe takuntakun. A rí ọwọ́ wọn. A dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn. Olúwa yóò máa gbé ọwọ́ wọn sókè. Orúkọ mi ni Mrs. Okelola tó jẹ́ ọ̀gá iléèwé Adimula Primary School Ọ̀là. La fi tẹ̀lé àdúrà ìgbàgbọ́ nínú Ifá la fi tẹ̀lé Òṣogbo. Ṣé bí bàbá mi lónìí? La fi tẹ̀ gbogbo àgbáyé ayé bá àjàgbàgbà.